ìbà fún gbogbo ẹ̀yin onílẹ̀ ilé ànàgó pátápátá o. ẹ̀yin abiyamọ ọ̀run lọ́kàn mẹ́kí lásìkò yìí o. ẹ máa gbọ́rùn kẹ́ ẹ sì máa ṣọ̀run re. ọ̀yá mo ṣetán láti máa ṣojú abẹ níkò. ẹ̀ ǹlẹ́ nípò kí alókù gọ́fìmẹ̀ntì níjọba ìpínlẹ̀ Ògùn. àdìtú yín náà ló ti dé yìí o. ọyẹ wá nǹkan fìdílé ẹ tún gbóhùn lẹ́nu mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. ọ̀rọ̀ ń gbénú mi mo ti sọ fún yín. ẹni bá wá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ́ lè jíṣẹ́ tó Olódùmarè ọba rán mi sílé ayé. àrọ́mọdọ́mọ rú onítọ̀hún. dandan ni kí wọ́n máa rí bínú àwọn alálẹ̀. àti Olódùmarè ọba tó pè mí tó rán mi níṣẹ́. mo sì ti wà lágbègbè Ìpókíà o. wọn ì tí ì lọ. ìlúdo ológun Ọ̀wọ̀ tẹ̀dó náà mo sì ti wá o. ètò mi lórí ìlúdo ológun Ọ̀wọ̀ tẹ̀dó ló gbé mi dé ìlú Ìláṣẹ. èèwà sàárín ìlú Ìláṣẹ ló gbé mi lọ o. ààfin Aláṣẹ gangan la fẹ́fẹ́ ètò mi gbé mi wá. ẹ kú kalẹ̀ lórí àpèrè o. Aláṣẹ tìlú Ìláṣẹ. Olódùmarè ọba nìkan ló lè ṣohunkóhun tẹ́nikẹ́ni ò lè yẹ̀ lọ́wọ́ wò. bẹ́nìkan bá pera rẹ̀ lọ́ba láyé tá a wà yìí tíjọba rẹ̀ sì ń fìyà jẹ àwọn kan. ẹja wífẹ́ níyàn burúkú jẹ́ mọ́ bá kọ̀ láti ronú pìwàdà. ìwé mímọ́ ní ọ̀ní dá fúnru ẹni bẹ́ẹ̀ kì í ṣe pé o. olórin ọ̀nà wá fi kún pé èpè ìṣìkọ́ bẹ́ẹ̀ ni kì í ṣàṣẹ. èpè ìṣìkọ́ bẹ́ẹ̀ ni kì í ṣàṣẹ. ẹ wí fún ènìyàn búburú bọ́ bá kọ̀ láti ronú pìwàdà kò ní dára fún níwé mímọ́ sọ. ẹ gbé sókè. ẹ jẹ́ ń wí fún yín lẹ Yorùbá o. bí kú bá pojú mi dé lónìí bí mo bá ṣe ń bẹ nídìí òótọ́ a ó wí nípa tèmi pé mo ṣe wọ̀n tí mo lè ṣe. èèyàn bíi tèmi méje ìní ó dìde láti local government kọ̀ọ̀kan èyí nílẹ̀ Yorùbá. kìnìún kẹta ọ̀yàmọ̀dé o. à ń kí à ń ṣá ẹlẹ́mẹ̀ni tó kú. ẹ dákun sáwọn alálẹ̀ ni wọ́n sì gbé yín sórí àpèrè tẹ̀ wá ṣá. àbáwọn ènìyàn lásán ṣe wá ṣìnlú lórí àpèrè ń dán àbẹ́ wá kọ́rọ̀ jọ lórí àpèrè ni. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ forí àpèrè ìlú Ìláṣẹ kọ́rọ̀ jọ fáwọn àrọ́mọdọ́mọ yín ṣọ́ọ́yẹ kẹ́ ẹ fi ní àwọn kan lára ni. ẹ sì fẹ́ káwọn àrọ́mọdọ́mọ yín ọjọ́rọ̀ náà dalẹ̀. ọmọ ṣe o. nínú ìwádìí mi ọtí tó lù márùn tẹ́ tí ń ní lára lágbègbè ọ̀dọ̀ yín bẹ̀rùn. ṣùgbọ́n tí wọn ò lè gbé nítorí ipò yín. àmọ́ lára àwọn ìlú yìí èdè ológun Ọ̀wọ̀ tẹ̀dó mọ̀ sí wà. tí mo sì ń sọ̀rọ̀ lórí ìlú náà Olódùmarè ọba tó fẹ́ mú mẹ́ṣẹ́jì wá sílẹ̀ Yorùbá ẹ̀ ń lọ darí mi sílùú ológun Ọ̀wọ̀ tẹ̀dó. lóòótọ́ mo lẹ̀ mọ́ rẹ ní ṣọ̀pọ́ọ̀tì mi o. àmọ́ Olódùmarè ọba ń bẹ lẹ́yìn mi bí ké. wọ́n sì ṣiṣẹ́ tó Olódùmarè ọba rán mi kí n tó yíṣẹ́ padà. ṣọ́wá tọ̀nà gẹ́gẹ́ bí ọba ìlú. kẹ́ẹ̀fì ìlú tẹ̀ ń jọba lé lórí sílẹ̀. kẹ́ẹ̀sì yan fandawọ́ nílùú mi tí ń bẹ lágbègbè yín. kẹ́ẹ̀mọ́ jayé ọlọ́ba falafolo. ẹ sì fagbára tẹ ní rẹ́ńdà balẹ̀ bẹ̀ powerless. ìlú ológun kọjá ìlú tí ń bẹ lábẹ́ ìlú kan o. kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ọmọ gbọ́ mo ṣe kábíyèsí o. adé a máa pẹ́ lórí bàtà a sì máa pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ ajẹjẹjẹ lọ́wọ́ àṣìdókínní. ẹ̀sìn ọba àjẹkọ̀pẹ́ àṣẹ apẹ́lẹ́nu kẹrin kéṣe o. àgbà ọba ilẹ̀ Káàárọ̀ Àjíbí látòrí bàbá mi kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kejì Ògúnwùsì ẹni ìtàn ó kọlà pọ́ba aládé ó dádì mi àti àgbà ọba ikú bàbá yèyé Aláṣẹ kejì òrìṣà Aláàfin Ọ̀yọ́ bàbá mi Ọ̀wádé wọn ò tó lákọ ọmọ yẹn lórí ẹ̀yin náà ńlẹ́ ló kọlà pọ́ba aládé. bàbá mi Olúbàdàn tìlú Ìbàdàn bàbá nìyẹn o. Ìbà bàbá wa Olúlarò àìsífò tó jọba bòmí lọ. bàbá Akíìmù Adigun Sokopa o bọbagun wa ti Ketuland ní Republic of Benin. àpògùn pọ̀tẹ̀ tí gbogbo yé wa pátápátá ká fàṣà. ọ̀rọ̀ náà sì tún kan former president Olúṣẹ́gun Ọbásanjọ́ mo forí balẹ̀ o. bàbá mi déndé nílàró má bẹ kúta. ìbá yín o ọ̀rọ̀ náà kẹ̀yìn náà kẹ́ ẹ dá sí i. àsìkò wa tó wà yìí láti sọ̀rọ̀ o. ọ̀rọ̀ dó ológun Ọ̀wọ̀ tẹ̀dó kingdom kọ́ mọ́ bá a padà wá dogun àtọ̀tẹ́ o. torí wọ́n ti ń pín ìlú sí mẹ́jọ̀lá. aláṣẹ tìlú Ìláṣẹ ìbéèrè mi àkọ́kọ́ rèé o.
ṣé bí wọ́n ṣe ń ṣerun àwọn baálẹ̀ tó bá wàjà ẹ̀ ń lẹ ṣe ṣerun orí baálẹ̀ àná baálẹ̀ karùn-ún tó jẹ nídìí ológun Ọ̀wọ̀ tẹ̀dó táwọn alálẹ̀ sì pè sọ́dọ̀ wọ́n sì ń padà bọ̀ lórí bẹ́hùn odidi ètò kan ni bóyá àwọn alálẹ̀ ló sì gbarun orí wọn látọwọ́ aláṣẹ tìlú Ìláṣẹ. Ẹ̀lúwo gan làgbà nínú Mèdè àti dológun Ọ̀wọ̀ tẹ̀dó. Bẹ́ẹ̀ dológun Ọ̀wọ̀ tẹ̀dó ni Mèdè ti jáde wá o. Títí lọ dódó Ọ̀gọ̀ṣà. Ṣé ẹ rántí pé gbó àgàn tí ń bẹ ní dológun Ọ̀wọ̀ tẹ̀dó? Dòní olónìí bágan ọba bẹ́ńbẹ́. Ó do Ọ̀gọ̀ṣà mọ́ làálàá wọn. Ìdólógun Ọ̀wọ̀ tẹ̀dó lọ́mọ tẹ Mèdè. Ajégúnlẹ̀ pẹ̀lú Ọ̀gọ̀ṣà o. Àwọn ìdólógun Ọ̀wọ̀ tẹ̀dó ló mọ̀ tẹ Ajégúnlẹ̀ ní 1972 o. Baálẹ̀ kejì tó jẹ ní Mèdè ńkọ́ ṣé gbàgbé pé baálẹ̀ Jayéọlá Àtàndá tí ìdólógun Ọ̀wọ̀ tẹ̀dó ẹ̀ ń lọ fi jẹ́ gbà náà lọ́hùn. Baálẹ̀ kẹta ni wọ́n gbádé fún ní Mèdè yìí o. Baálẹ̀ kẹfà sì ni baálẹ̀ Jẹ́nfàwà tí ń ṣọkọ olúdológun Ọ̀wọ̀ tẹ̀dó báyìí. Ńlẹ̀ bá tún ní kí baálẹ̀ Jẹ́nfàwà ti dológun Ọ̀wọ̀ tẹ̀dó fòkó nìṣó ẹni lójú ẹ̀mí yẹn kan ní ọtí ládé lórí. Ṣé nítorí pé wọn ò lè bá yín ṣe bísínẹ́sì tó lè pàlúdò ológun Ọ̀wọ̀ tẹ̀dó lára. Olódùmarè ńlọba dákẹ́dájọ́ o. Bàbá mi bàbá ọ̀pẹ́ṣọ̀ Dr. Tóyìn Táíwò aláṣẹ tìláṣẹ Alhaji Fatai Ajíbọ́lá Petroleum ẹran ti pọ́ Akínọlá lánlókun lọ́jẹ́ baálẹ̀ sílùú Ọ̀gọ̀ṣà o. Èdè ológun Ọ̀wọ̀ tẹ̀dó ń lọ lọ́gọ̀ṣà. Ọ̀rẹ́lẹ̀dẹ̀ ológun Ọ̀wọ̀ tẹ̀dó gan níbi tí Alhaji Fatai Ajíbọ́lá kọ́ Ajíbọ́lá Petroleum sí. Dádì mi ọ̀pẹ́ṣọ̀ bóyá fẹ́ẹ̀kì níwé ìtàn tí wọ́n gbélé yín lọ́wọ́. Ẹ̀yin onígbà tẹ́ fẹ́ ralẹ̀ tẹ́ kọ́lé sí l'Ajégúnlẹ̀. Ẹ dákun dádì mi kí gan lẹ̀ṣẹ̀ baálẹ̀ Jẹ́nfàwà. Kábíyèsí aláṣẹ tìláṣẹ mò ń padà bọ̀. Wọ́n wá yànnàná ètò tí mo ṣe yé lẹ́yọ kọ̀ọ̀kan o. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ pawọ́pọ̀ àtọmọ̀lú ọlọ́tẹ̀ àtọ̀dálẹ̀ ọmọlú dológun Ọ̀wọ̀ tẹ̀dó àtẹ̀yìn ará òkè ọ̀hún ẹ bá gbórin lẹ́nu mi o. Ẹ ronú ẹ pìwàdà aago 7 alẹ́ ti lù o. Ẹ ronú ẹ pìwàdà o ìrọ̀lẹ́ ayé la wà. Ìwọ àrò tìrẹ èmi àrò tèmi níbodè ìwà o. Ẹ ronú ẹ pìwàdà o ìrọ̀lẹ́ ayé la wà o. Mò ń padà bọ̀ ẹ dákun ẹ mọ́ tí ìgbàpò ti yín. Àmẹ́yìn náà lè lọ rèé rí láṣì díẹ̀ mọ́dé tán.